lẹ́yìn fídíò yìí mi ò fẹ́ gbọ́ pé ẹ lọ dáńlódù abániṣẹ́tẹ̀ fake àbí ẹ lọ wo abániṣẹ́tẹ̀ fake. Lẹ́yìn fídíò tí mo fẹ́ ṣe yìí bẹ́ẹ̀ ṣe máa rí abániṣẹ́tẹ̀ original wò òun ni mo ṣe wà lórí YouTube lénìí fún àǹfààní ẹ̀yin tí ẹ ń ṣáàṣì fún abániṣẹ́tẹ̀ láti ọwọ́ Ibrahim Itele nítorí yín ni mo ṣe wà lórí péjì yìí lónìí. Lẹ́yìn fídíò tí mo fẹ́ ṣe yìí tá a bá tún wá rí ẹnìkan nínú yín pàápàá jùlọ èyí tí ẹ jẹ́ subscriber mi tá a bá tún wá rí ẹnìkan nínú yín tó lọ ń send message sí mi pé ó download abániṣẹ́tẹ̀ fake ló ń rí bẹ́ẹ̀ kìnnìkan a máa jà ìjà gidi la sì máa jà. Mo ti ń kìlọ̀ fún gbogbo ẹ̀yin fans bí ẹ̀yin tẹ́ jẹ́ subscriber mi wípé any cinema tó bá jẹ́ original tí n bá fẹ́ gbé jáde live ẹ̀ a máa gbé jáde lórí channel yìí fún àǹfààní ẹ̀yin tó jẹ́ pé ẹsẹ̀ ń bá channel yìí pàdé fún ìgbà àkọ́kọ́ Àṣeyọrí TV ẹ make sure pé ẹ subscribe sórí channel yìí níbi tí a ti máa sọ̀rọ̀ nípa àwọn sinimá tó làmìlaka láwùjọ. A fẹ́ sọ̀rọ̀ lórí abániṣẹ́tẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ abániṣẹ́tẹ̀ irú abániṣẹ́tẹ̀ ló ti wà lórí ayélujára bí ajere tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì ti send message sí mi pé ibo làwọn ti lè rí original abániṣẹ́tẹ̀ wò lórí YouTube. Fún ìdí èyí ni mo ṣe wà ń bí lọ́jọ́ tòní láti wá ṣàlàyé fún ẹ̀yin olólùfẹ́ mi gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé abániṣẹ́tẹ̀ iṣẹ́ sinimá ni láti ọwọ́ Ibrahim Itele. Fún àǹfààní ẹ̀yin tí ẹ bá fẹ́ wo abániṣẹ́tẹ̀ ẹ máa drop comment yín ẹ máa ní kí n release abániṣẹ́tẹ̀ ṣùgbọ́n tá a bá fẹ́ release abániṣẹ́tẹ̀ sórí YouTube mo ti sọ fún yín pé live la máa fi ṣe kì í ṣe nǹkan tó lè dúró lórí YouTube lọ títí a máa go live ní láti fi hàn àwọn olólùfẹ́ wa fún àǹfààní àwọn tí wọ́n bá ti wò ṣùgbọ́n ìwọ tó bá fẹ́ wo abániṣẹ́tẹ̀ gangan tó fẹ́ wò ó nílò láti lọ sí sinimá láti lọ wo abániṣẹ́tẹ̀ nítorí pé kí ni sinimá nìkan ni wọ́n release abániṣẹ́tẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ ìyẹn láti ọwọ́ Ibrahim Itele ṣùgbọ́n fún ẹ̀yin tí ẹ ń ṣáàṣì fún lórí YouTube kò sí abániṣẹ́tẹ̀ original lórí YouTube. Mo ti sọ fún yín tipẹ́tipẹ́ wípé fi sinimá tí a bá ti gbé sórí sinimá ẹ má máa search lórí YouTube ẹ subscribe sí channel yìí ká lè máa já yín tán bẹ́ẹ̀ ṣe máa rìn bẹ́ẹ̀ ṣe máa ṣe tẹ́ fi máa rí original wò láìpẹ́ láì jìnnà tún máa drop link kan tí bá padà sí another video tí link yẹn bá ti jáde níbi tí ẹ ti lè rí download màá tún drop ẹ̀ link ibi tí ẹ bá ti lè rí download màá tún drop ẹ̀ sí under video tí n bá tún padà ṣe ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan ṣoṣo tá a lè ṣe fún ẹ̀yin olólùfẹ́ wa láti lè rí wò ìyẹn fún àǹfààní ẹ̀yin tí ẹ bá tún wá láǹfààní àti lọ sí sinimá láti lọ wo sinimá abániṣẹ́tẹ̀ yìí a máa drop a máa ṣe sí live video àti channel yìí a máa go live láti fi máa hàn yín bí abániṣẹ́tẹ̀ ṣe rí a máa lọ sí sinimá then a máa go live láti fi hàn yín pé abániṣẹ́tẹ̀ lélẹ́yìí tàbí kẹ́yìn fúnra yín kẹ́ ẹ lọ ṣe kí ni kí ẹ lọ wò ó ní sinimá abániṣẹ́tẹ̀ ó ti jáde láti ọwọ́ Ibrahim Itele. Gbogbo eléyìí tí ẹ rí yín ní YouTube kò sí àdáwọn tó ń post ẹ̀ sórí YouTube lẹ́bi ẹ̀yin tẹ́ ń search fún nǹkan tí ó sọnù kiri la lè dá lẹ́bi nítorí pé kí ni abániṣẹ́tẹ̀ ò sí ní YouTube bí mo ṣe ń sọ fún yín ó ti pẹ́ ẹ̀yin fáǹsì mi ẹ má waste data yín mọ́sẹ̀ abániṣẹ́tẹ̀ kò sí lórí YouTube orí sinimá nìkan ló wà orí sinimá mi mọ̀ wá mọ̀ bóyá ẹ̀yin náà ti wá wo original lórí YouTube ohun ṣùgbọ́n láti gbà tí gbogbo fans mi ti ń search pàápàá jùlọ àwọn subscriber mi ti message mi a lot of message ni mo ti rí pé àwọn ń wá abániṣẹ́tẹ̀ lórí YouTube tí wọ́n ní ayédèrú ẹ̀ ni wọ́n rí lórí YouTube. Fún ìdí èyí mò ń bẹ̀ yín mò ń rọ̀ yín ẹ̀yin olólùfẹ́ mi ẹ mọ̀ data yẹn náà ò lọ fà báyẹn kò easy báyẹn mi ìwà ní fẹ́ kí ẹ máa waste data yín lójoojúmọ́ ìdí nìyí mo ṣe máa ń pariwo fún ẹ̀yin tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín lórí channel yìí ni wípé ẹ má ṣe download ayédèrú sinimá lórí YouTube. Tí abániṣẹ́tẹ̀ original bá ti jáde sórí YouTube àwa fúnra wa la máa ṣe kíni la máa wá sórí YouTube la tún máa sọ fún yín pé ó ti jáde sórí YouTube ẹ lọ wò á tún sọ link ibi tí ẹ ti máa rí abániṣẹ́tẹ̀ wò lórí YouTube á tún sọ link yẹn á tún sọ fún ẹ̀yin olólùfẹ́ wa tó ti jẹ́ pé gbogbo yín ẹ ṣe kíni ẹ tún lọ wò ó ẹ jẹ́ gbádùn ẹ̀ nítorí yín náà la ṣe wà á fẹ́ kí ẹ ṣe kíni kí ẹ fi dátà yín ṣòfò dànù nítorí yín náà la ṣe wà lórí ìkànnì yìí la ṣe ń ṣe fídíò yìí so fún ìdí èyí mo bẹ̀ yín ni mo rọ̀ yín ni ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin tí ẹ ń fìfẹ́ hàn sí wa tẹ́ ń subscribe tí ẹ ń share fídíò wa
tí ẹ̀ ń ṣe kíni tí ẹ̀ ń share fídíò wa tí ẹ̀ ń drop comment abẹ̀yìn ni nítorí Ọlọ́run gbogbo instruction tá a bá ti ń fún yín ẹ máa dákun ẹ máa bá wa tẹ̀lé instruction tí a bá ti ń fún yín nítorí pé kíni àwa a ò lè fún yín lófo bó bá ṣe rí náà ni a sì máa ṣe kíni àmọ́ wípé Abánisẹ́tẹ̀ ó jẹ́ sinimá kan tí ó ní agbára tó láàmìlaka sinimá Abánisẹ́tẹ̀ jẹ́ sinimá tó jẹ́ pé gbogbo tọmọdé tàgbà fẹ́ wò nítorí pé kíni action ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ èmi ti lọ wò ó ní sinimá bẹ́ẹ̀ ni a ti lọ sí sinimá a ti lọ wò ó kódà mo sanwó tíkẹ́ẹ̀tì àwọn bíi mélòó kan níjọ́ tí mo dé sinimá ìyẹn èyí tó wà ní ìlú Òṣogbo ìyẹn Imperial Cinema ibẹ̀ lèmi ti wo Abánisẹ́tẹ̀ tí mo sì sanwó tíkẹ́ẹ̀tì àwọn kan tí a bá ní sinimá ní ọjọ́ yìí ó ṣeé ṣe kí ìwọ náà máa wo fídíò yìí tó jẹ́ wípé ìwọ náà fẹ́ wo Abánisẹ́tẹ̀ ẹ jẹ́ ká tún pàdé ní sinimá ní ọjọ́ Tuesday bẹ́ẹ̀ ni ọjọ́ Tuesday fún àǹfààní ẹ̀yin tí ẹ bá wà ní Òṣogbo ẹ jẹ́ ká pàdé ní sinimá ní ọjọ́ Tuesday níbi tá a tún máa tún sanwó àwọn tí a bá tún bá ní sinimá Imperial Cinema ní Òṣogbo láti wo sinimá Abánisẹ́tẹ̀ so bẹ́ẹ̀ a ṣe máa ṣe ní láìpẹ́ láìjìnà a máa lọ sí Ìlọrin Àbújá àti Èkó bẹ́ẹ̀ ni àwọn ìlú tí a tún máa káàkiri láti lọ wo àwọn olólùfẹ́ wa nìyí ìwọ tí a bá máa sanwó tíkẹ́ẹ̀tì ẹ̀ ó máa jẹ́ olólùfẹ́ wa tó ń fọ́lọ̀ wa lórí Àṣeyọrí TV ó máa jẹ́ ẹnìkan tó jẹ́ wípé òun tẹ̀lé wa lọ bá a ṣe ń fún yín lórí Àṣeyọrí TV kì í ṣe ìwọ tó mọ̀ wá tó fọ́lọ̀ wa ó kọ́mẹ̀ntì sọ́ndà fídíò wa nítorí pé ó ní àwọn ìbéèrè tá a máa béèrè nígbà tá a bá dé sinimá tá a bá fẹ́ sanwó tíkẹ́ẹ̀tì àwọn èèyàn láti wo sinimá Abánisẹ́tẹ̀ yìí sinimá Abánisẹ́tẹ̀ jẹ́ sinimá kan tí ó dùn tí ó ní agbára in fact màá rọ gbogbo yín wípé ẹ̀yin náà gbìyànjú láti wo Abánisẹ́tẹ̀ yìí ìyẹn sinimá Ibrahim Itele ó ní agbára ó sì ta lẹ́nu tẹ́ bá ń gbọ́ ó ta lẹ́nu aṣọ́nù sinimá yìí ó kọjá bẹ́ẹ̀ kò ń ṣe nǹkan tí ènìyàn lè fi ẹnu ròyìn tán nítorí pé tí n bá ní kí n máa fi ẹnu ròyìn bí sinimá Abánisẹ́tẹ̀ ṣe rí ẹ̀yin gan ẹ wò pé ó kọjá bẹ́ẹ̀ nítorí pé kí ni sinimá tó ní agbára ni sinimá tó láàmìlaka ni sinimá tí ọmọdé ń fẹ́ láti wò sinimá tí àgbà ń fẹ́ láti wò ní sinimá Abánisẹ́tẹ̀ bẹ́ẹ̀ ni mo wá gbóṣùbà fún bùrọ̀dá mi dáadáa ọkùnrin takuntakun ni Ibrahim Itele ọkùnrin ogun mo gbóṣùbà fún yín fún iṣẹ́ takuntakun tí ẹ ṣe nínú sinimá Abánisẹ́tẹ̀ mo gbóṣùbà fún yín gidigidi nítorí pé kíni iṣẹ́ ńlá lẹ ṣe nínú sinimá Abánisẹ́tẹ̀ o iṣẹ́ ńlá lẹ ṣe ẹ gbìyànjú bẹ́ẹ̀ ni ìgbìyànjú yín ó kọjá bẹ́ẹ̀ lára àwọn tí à ń wò níwájú wa pé àwọn òṣèré nìyí ẹ jẹ́ ọ̀kan láàrin wọn nítorí pé kíni àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe lẹ́nujọ́ mẹ́ta yìí tọmọdé tàgbà ló ń ṣe kíni ni wọ́n kan sára sí bọ́ọ̀dà wọn kù wa Ibrahim Itele fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lórí YouTube àti lórí sinimá in fact agbe fún yín ẹ̀gbọ́n sà iṣẹ́ dáadáa tẹ́ wá ń ṣe mo gbàdúrà lórúkọ Jésù kò ní bàjẹ́ fún gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ràn Ibrahim Itele tí ẹ gbádùn iṣẹ́ wọn ẹ máa bá mi drop ẹ ní comment section wípé à ń gbádùn yín sà gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbádùn Ibrahim Itele ẹ bá mi drop ẹ sí comment section wípé sà à ń gbádùn iṣẹ́ yín sà Ibrahim Itele táwọn náà bá ka kọ́mẹ̀ntì yìí ó ṣeé ṣe kí wọ́n tún rẹ́ nìkan tí wọ́n ṣe kíni tí wọ́n tún máa bless ẹ kúkú mọ̀ pé ẹ̀gbọ́n àwọn wà social nítorí pé kíni àmúyẹ àwọn tí wọ́n ti help ní industry bẹ́ẹ̀ ni mo jẹ́ ọ̀kan lára àwọn tó jẹ́ pé à ń gbádùn Ibrahim Itele the icon fún iṣẹ́ míì tí wọ́n bá fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú yín lè fẹ́ darapọ̀ tẹ́ lè fẹ́ ẹ lè ní ẹ̀bùn pàtàkì tẹ́ fẹ́ fi hàn nínú iṣẹ́ míì tí wọ́n bá fẹ́ ṣe mò ń fi àsìkò yìí sọ fún yín pé you are welcome ni nítorí pé kí ni bọ̀dá Ibrahim ó kó ọmọdé mọ́ra ó kó àgbàlagbà mọ́ra ó kó àlejò mọ́ra wọ́n gúdù gan wọ́n ń gbìyànjú fún àwọn upcoming artists lọ́wọ́lọ́wọ́ wọ́n ń gbìyànjú gidigidi àgbè fún yín so ẹ̀yin olólùfẹ́ mi à ń lọ lọ́jọ́ tòní nìyẹn ẹ má gbàgbé láti subscribe lẹ́ẹ̀kan sí láti share fídíò yìí kí ẹ sì ṣe kíni kí ẹ drop comment yín nítorí pé kíni
channel tí ẹ wà yìí láti máa já yín tán láti máa gbé yín débẹ̀ àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ ní agbo àwọn olóṣèré wa àti sinimá wa àgbéléwò yìí tí ó ń jáde láti ọ̀dọ̀ àwọn èèyàn ńláńláńlá bíi àwọn Ibrahim Itele, Ọdúnládé, Adékọ́lá, Ṣẹ́gun Ògúngbè. Bẹ́ẹ̀ ni ibi láti máa já yín tán bó ṣe lọ. Ẹ ṣé púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí lénìí. A ó tún máa padà wá láti fi máa fún yín jẹ bó bá ṣe rí. Ẹ má gbàgbé láti ṣe kíni láti máa tẹ̀lé wa bó bá ṣe ń lọ. A máa dọ́ọ̀pù Abanisete live and direct lórí channel yìí títí Friday. Bẹ́ẹ̀ ni títí Friday yìí ọ̀sẹ̀ tí a wà nù ẹ̀ yìí la máa dọ́ọ̀pù Abanisete live and direct lórí channel yìí. Ó yá, let's go there, let's go there, let's go there.